Bàbá, ṣé tá a máa gbé nìyẹn? Bẹ́ẹ̀ ni a ò káàkiri mọ́ ilé wa tuntun nìyí. Bàbá, kí láwọn máa jẹ? Ohun tó bá tù wá là á máa jẹ. Oúnjẹ pọ̀ nù igbó bámúkù bámúkù. Ó bàbá. Ẹ káàbọ̀. Ẹ kúrè o. Bàbá, ẹ ké ìwọ ọ̀nà. Ó ti dàrú. Ẹ ké ìwọ ọ̀nà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣe. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ o. Irú wàhálà wo ni kábíyèsí tún dá sílẹ̀? Èwo ni ká tún ṣẹ̀ṣẹ̀ máa kọ̀wé àṣẹ tuntun lórí pé ọ̀rọ̀ à ń gégẹdú wọ̀nyí. Gbogbo alámọ̀ bí tó wò yìí lọ. Ẹ̀yin lẹ mọ̀ n rò pé kábíyèsí tí mà o. Kò burú, a ó máa ṣàlàyé ẹ̀ fún wọn. Kábíyèsí, ẹ jẹ́ kí a ṣàlàyé fún yín bí ètò owó sísan iṣẹ́ wa yìí ṣe rí. Bí omi bá pọ̀jọ kà lọ, a máa di kókó. Ẹ wo ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn o. Ọ̀rọ̀ oníjogbo àtijọ́ lè tó ń sọ ohun. Àní omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ kò yé yín ni. Lápìtẹ́ ti gorí oyè. Ọba òde òní lèmi. Mo fẹ́ mọ ọmọ iye tẹ́ ń pa. Mo sì fẹ́ mọ ọmọ iye tí ọmọ kàn mí. Bẹ́ẹ̀ sì kúrò fún mi wọ́n mọ̀. Ọkàn tèmi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ní o kábíyèsí. Ẹ wò owó wà ní òwò gẹdú lóòótọ́ bí ẹni ṣẹ́ṣó ni. Àmọ́ gbogbo àwọn òfin yín wọ̀nyẹn owó la fi ṣe. Ẹni ká máa gbin igi tuntun padà. Owó ni ó jẹ. Ẹni ká má dìtì gbòòrò. Níbo ni igi ńláńlá tún wà mọ́? Ẹni ká má bòkò jẹ́. Bẹ́ẹ̀ sì nínú èrè tá bá jẹ la máa ti yọ gbogbo àwọn owó wọ̀nyí. Ètò kù la máa pín. Eléyìí ò lè tó nǹkan kábíyèsí. Ọ̀rọ̀ yín ti yé mi. Á yẹ gbogbo àwọn òfin wọ̀nyẹn wò. Ibo lẹ fẹ́ kí a máa sanwó tiyín sí? Òkè òkun ni o. Wọn ò fẹ́ wọn ó tọ́jú bowó mi. Ọ̀rọ̀ ti yanjú kábíyèsí. Àwa ń lọ ná. Ẹ máa rọwọ́. Ẹ ṣeun. Ẹ káre. Kábíyèsí. Ẹ pẹ̀lẹ́. Yọ̀ọ̀dà fún yín. Ẹ ṣeun o.